lórí ètò Oruomeniowo lálẹ́ yìí. Wàláhì ìwọ ní kànga. Ìwọ ní kànga. Kànga ní ẹ̀. Olómi nínú tó bẹ́ẹ̀ gẹ́. Ibi tí ẹ̀rù Ọlọ́run aṣẹ̀dá ti gbé bà mí. Tí ayé bá pọnmi inú kànga tán yányán. Ìlọrí gbogbo omi tá à ń pọ́n káàkiri àdúgbò ń gbà yẹn. Nígbà tá a wá rí òde sókàwé tí odò tómi ibẹ̀ ti gbẹ. Ìlọrí ojú ìgò. Kí ló dé tá a lọ bù nínú omi yẹn nulẹ̀ ká dà padà sínú kànga. Ayé ò ní rántí omi tó pọn nínú kànga. Tí kànga bá ti gbé ó gbẹ̀fọ̀ yé ènìyàn. Wọn ò ní dómi padà sínú kànga yẹn. Nígbẹ̀yìn tí kànga ò bá súnmọ́. Ó mọ ọgbẹ́ sọ́dilé ìgbọ̀nsẹ̀. Ó mọ bóyá mú yèpẹ̀ ẹ̀rọ di. Ẹ jẹ́ gbàgbé ẹ̀. Ìlọrí. Analysis mi ṣó débẹ̀. Ṣé mo ṣe kíní ẹ̀ fún wọn? Ìwọ ní kànga. Ìwọ tó ń gbọ́ mi dédé àkókò yìí. Gbogbo ọ̀nà tí mo fẹ́ sọ yìí. Àìmọye èèyàn nínú ayé tí ò lè fò kọ́tà fún ẹ. Wọ́n lè fò fún ẹ nínú ayé. Títí márosẹ̀ ló ń fò fún wọn. Títí márosẹ̀ ló ń fò fún wọn. Kí ló dé tó ní rẹ lókè ìpàláyé wọ́n jẹ́ wọ́n gbọ́n ẹgbẹ́. Àìmọye èèyàn lókè ìpàláyé kò lè bẹ́ẹ̀ fi $1 ṣeré. Kódà tó o bá ní kó yẹ ní $1,000. Gbogbo sítórì ìgbésí ayé ẹ ni wàá sọ fún. O dẹ̀ ti ṣe fún lánàá. Síbẹ̀síbẹ̀ kò ní yẹ ní $1,000 yẹn. Kò sí ẹni náà lókè ìpàláyé tí Ọlọ́run ò ṣe fún àárín olúkúlùkù wá wà. Mo wá ń gbé dédé àkókò yìí gbọ́ mi dáadáa. Àìmọye bùkátà abúté gbé wá síwájú rẹ̀. Mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra fún ẹ lórí ètò Oruomeniowo dédé àkókò yìí. Àìmọye bùkátà jọta gbé wá síwájú rẹ̀. Wọ́n fẹ́ fi bà tọ̀tá rẹ jẹ́ ni. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ lórí agbágbé. Àìmọye bùkátà abúté gbé wá síwájú ẹ. Àwọn tó já sí pé ìgbésí ayé tó ń lò kò tẹ́ wọn lọ́rùn wọn kàn gbà kámú ni. Ẹ jẹ́ àfi bùkátà pa. Ẹ jẹ́ àfi bùkátà dá ìrìn àjò ìgbésí ayé ẹ̀rú. Ẹ jẹ́ àfi mú lóhùn. Ibi o ti fẹ́ rówó lókè ìpẹ̀láyé wàláhì kò kàn wọ́n. Wàláhì kànga ní ẹ̀. Tó bá pẹ́ tán yányán wá tún lọ síbòmíì. Wọ́n lè bù ẹ́ láṣìírí $1,000 tó bí bá tán nínú kànga rẹ̀. Wọ́n yẹ ìkà tó bẹ́ẹ̀ gẹ́. Nígbà tó wà ní koríta kò yé mi mọ́. Wọ́n wà nínú ìgbésí ayé rẹ̀ nígbà wọn ṣùgbọ́n ò rí wọn. Ìlọrí. Nígbà tí pìtìpìtì ayé bọ̀ tẹ́ ọ̀tá rẹ̀ kí tiẹ̀ ni. Nígbà pìtìpìtì ayé bọ̀. Wọ́n wà nínú ìgbésí ayé rẹ̀ nígbà yẹn wàláhì ò rí wọn. Ayé níkà ìkàláyé. Ìwọ ni igi náà tó léso lórí tí wọ́n ń gbatẹ́gùn lábẹ́. Gbogbo ọ̀nà lókè ìpẹ̀láyé Ìlọrí ojú ìgò. Gbogbo ọ̀nà lókè ìpẹ̀láyé. Tí apá agiri òfin ní ìyáni kó máa sán o.
láti ṣí àwọn ènìyàn létí, láti ṣí wọn níyè, láti ṣí wọn lójú ojú inú ẹ̀mí ọ̀fẹ́. ṣó wọn ẹ̀mí lórí ètò Oruomeniowo lálẹ́ yìí ni mo ń sọ fún ẹ lórí ètò lálẹ́ yìí. àìmọye bùkátà tó ń gbé wá síwájú ẹ. láti jẹ́ kí apá igi rẹ kó ya lulẹ̀ ní kí ewé tán lórí igi náà. ìwọ tó jọmọ ológo tó ń gbọ́ mi dédé àkókò yìí. kò sí ẹni náà tí Ọlọ́run aṣẹ̀dá ò ṣe fún o. àfi ẹ ń bá sọ pé tòun ò tó. gbogbo ọ̀nà tí ayé òfin ní yagi rẹ lulẹ̀ ni kò sán lókè pẹ̀láyé o. bẹ́ẹ̀ mo sọ fún ẹ lórí agbágbé. àwọn wòlíì ń gbọ́ mi. àwọn wàlíì ń gbọ́ mi lókè pẹ̀láyé bẹ́ẹ̀ ni àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú. mo tara yí kí Ọlọ́run aṣẹ̀dá. ìwọ tó jọmọ ológo. ewé ò gbọdọ̀ tán lórí igi. ó lè má mọ̀ gbogbo ọ̀nà pátá náà ń sẹ́kẹ̀wé tán lórí igi. kábíyèsí Elédùmarè, kábíyèsí Ọlọ́run. mo ṣèbọ Ọlọ́run aṣẹ̀dá látara àwọn bàbá mi kan, àwọn àgbàlagbà nínú ayé ni. ìjọ tó sọ gbólóhùn yẹn mo ti mú ọ̀rọ̀ yẹn sáwọ́ ọwọ́ àlàáfíà mi. ọmọ ogun ayé a máa fogun jani lọ́nà tí ò ní gbà mú fura dání ni. kábíyèsí Elédùmarè. tómi bá tẹnu kọ̀gá rẹ̀ wọ́n á lọ síbòmíì gba tí mo sọ fún ẹ. ó tiẹ̀ fi rẹ sínú ẹ̀mí ni. ó ti gbàgbé àná ni. lótìtọ́ onígbàgbọ́ ní àwọn ẹ̀dá onígbàgbé ni wá lókè pẹ̀láyé. sọ ẹ̀kọ́ ti gbàgbé náà nù ni. ẹ̀rìn kọ́ nífẹ̀ẹ́ náà. Ìlọrí ojú ògò. àìmọye ẹ̀jẹ̀ rẹ̀ mí lókè pẹ̀láyé kò lè bẹ́ẹ̀ fi 1,000 naira ṣeré. abálájọ wọ́n ní ọ̀rẹ́ ẹni ní bá ní ìpínlẹ̀ ọ̀la aráalé ẹni ní bá ní iná. méjèèjì náà ti takora wọn báyìí o. má jẹ́ kí ewé tán lórí igi ẹ má jẹ́ kó mi tán nínú kànga yẹn. gbogbo èèyàn kan ló lè fún lómi mu. kábíyèsí Elédùmarè, àìmọye tí òrùgbé ń gbẹ nínú ayé lábẹ́ sánmọ̀ tó lọ ń dá. ọlọ́run aṣẹ̀dá tó ń wòye ló ń fi ògbẹ́ gbẹ́ o. ṣé kò wá ní jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ni? yóò jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ náà. ọlọ́run kàn dáwọ́ bẹ́ẹ̀ ni, ọlọ́run kàn ṣe é bẹ́ẹ̀. ẹ jẹ́ wọn mú mi nítorí òǹgbẹ. ọlọ́run kan ti mọ̀ kí wọ́n dìsẹ́ẹ̀bù àti mú omi tí wọ́n mú yẹn. alẹ́ yìí màláìkà. ẹ bá sọ fún lágbájá ọmọ lágbájá. ẹ bá sọ fún tẹ̀mẹ̀dọ̀ ọmọ dọ́là. àní ó mọ̀ fún èèyàn lómi mú o. kó sọ̀yàn fún lómi mú lókè pẹ̀láyé ni. torí kẹ́ ẹ ṣe gbogbo ènìyàn ní àánú tọ́ sí nínú ayé. bẹ́ẹ̀ mo sọ fún ẹ lórí ètò. ọmọ ìyá tó bí ẹni, ọmọ bàbá tó bí ẹni. ìyá tó bí ẹ. ìwọ náà mọ̀ kí bàbá rẹ tí ò sí láyé mẹ́kọ̀ sẹ̀yìn ìyá rẹ̀ kò ṣeé sọ́ta ni.
bàbá rẹ dẹrù ogorùn lókè pẹ̀láyé ìwọ ọmọ gan mọ̀ pé ìyá rẹ lówó ń bẹ̀. àìmọye ìyáálé tíyàwó ti bá tiẹ̀ jẹ́. àìmọye ìyáálé tó ti bá tìyàwó jẹ́. àìmọye ilé ọlá tó ti da ọrọ̀ nítorí pé wọ́n ń ṣe kí ni wọ́n ń jowú náà ni wọ́n ń jowú ni. wọ́n dẹ̀ dọ́kọ wọn dúró sójú kan náà bí adágún odò ó dá àyè kan wọ́n tún fàárẹ̀ ṣe é. ọmọ pọ́n tí rùn kó fẹ̀ kan tán lẹ̀ tán yányán kábíyèsí elédùmarè àwọn yẹn ló fẹ́ fún lómi mu. ọmọ ológo gbọ́ wáàsí àti ìwàásù yìí omi ò gbọ́dọ̀ tán o wọ́n á lọ mú mú ibòmí o. mo ṣe máa ń pariwo 247 lórí ètò kábíyèsí ọlọ́run gbogbo ọ̀nà pátá ni kó o gbà dé ọ̀dọ̀ ọlọ́run aṣẹ̀dá ọba olójúlé tó pọ̀ ní ọlọ́run aṣẹ̀dá ṣóun wá èmi ni. mo sọ gbọ́dọ̀ kan lórí ètò níjẹjọ́ àwàdà ló pè é ọjọ́ ọ̀dájú wà rọ́lọ́ lọ́jọ́ ọ̀dájọ́ wà rọ́ lọ́hùn ní ọjọ́ ìdájọ́. ọlọ́run wílẹ̀ tó yẹn àbí ní ọjọ́ ìdájọ́ àbí. ẹ wàá jọ máa dá ẹ lórí dání tébù àbí. ọmọ pàìtọ̀ tí ó ń wá èmi ni. ọlọ́gbà ayé nìkan mò ń bá sọ̀rọ̀ lálẹ́ yìí o. tómi bá tánú kànga wá lọ pọ̀ mí ń bò mí mọ́ gbàgbé. àwọn tó wá ń pọn mi lọ́dọ̀ rẹ̀ nínú kànga yẹn tó wá ń pọn mi bẹ̀ ó wà wọn náà kàn náà ní kànga nílé. ayé ò ní sún ẹ mú. igi ọdẹ tó ń jókòó sí lọ́dọ̀ rẹ yẹn tó rò pa wọ́n bẹ̀ tó jò pa wọ́n ó wu àwọn náà kó lálẹ́ wù ní àgbàlá tiwọn náà àìmọye irú ẹ̀ náà ti gbè wá láì tí ò yè. Ìlọrí ojúgò ẹ̀rù ọlọ́run àṣẹ̀dá tiẹ̀ tún wá bà mí àìmọye ẹlòmíì ó náà fẹ́ gbẹ́ kànga ọmọ bó ti kàpáta ó yẹ mọ yìnbọn sápáta yẹ kó tó wá kan omi Ìlọrí wọ́n wá yìnbọn sápáta ọlọ́ọ̀bá ń gbọ́kọ̀ tó ní kan mi ọmọ gbọ́ ládùúgbò ibi tá a kọ́lé sí kànga omi kànga ò lè jáde ń bẹ̀ omi kànga ò lè jáde ń bí mò ń pàwé fún ẹ lórí ètò ni ìgbà bá náwó dá àyè kan wọ́n bá gba kámú. àwọn ọlọ́gbàyè mò ń bá sọ̀rọ̀ bí àrú àti ọ̀dọ̀fin gbogbo ọ̀nà lókè pàláyé tómi òfin ní gbẹ nínú kànga rẹ igi ọdẹ igi òsè tí wọ́n ń dúró sábẹ́ tó fi ń gbatẹ́gùn tí òfin ní yalulẹ̀ torí wọ́n á lọ pọnmi níbòmí o ó ti wà látètè kọ́ṣe ni bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé àìnípẹ̀kun Jésù Kristi Olúwa wa mi. ayé ò kì í bá ládánwò ṣe ni. ló fi jẹ́ pé àwọn tó o bá rí nígbà tó wà nù pìtìpìtì lókè ìpẹ̀ láyé. àwọn áńgẹ́lì tá a rán sí ẹ nínú ayé nìyẹn. wàláì gbogbo ẹ̀kọ́ lówó má jẹ́ kí n tẹ̀ ẹ́.
àìmọye èèyàn nínú ayé tó bọ́ sínú irú pìtìpìtì tó bọ́ sí yẹn. tí wọn ò tiẹ̀ tó yẹn. afẹ́fẹ́ ayé ti gbé wọn lọ. oníbo ló gbé wọn lọ. Ìlọrí ojúgo. kò síbi tí ò lè gbé wọn lọ lókè pẹ̀láyé. má jẹ́ ó gbé ọ ni. Ọláníyì Ahmed ṣé mò ń sọ̀rọ̀ ọmọ nàìjíríà gbèsò wà ń bẹ̀ Alaba Yusuf bàbá àbẹ́jì Awẹ́bùkọ́lá Grace ṣé mò ń sọ̀rọ̀ Fisáyọ̀ Rótìmí Love ṣé mò ń sọ̀rọ̀. torí pé kànga wà lọ́dọ̀ rẹ ni lọ́ ṣe wá pọnmi nílé ẹ. tí kànga bá gbẹ kódà wọn ò ní mọ̀ pé ó wà nínú ayé. èmi ò ní kó má ṣàánú lókè pẹ̀láyé o gbọ́ o. ìní kó mọ́ ṣàánú lókè pẹ̀láyé ṣùgbọ́n gbọ́ mi dáadáa o. mo kàn fi hàn lórí ètò ni wípé ayé níkà ayé níkà. o ò ṣe ní mọ́ ṣàánú lókè pẹ̀láyé. èyí tó fi lè ráyè lò tó fi lè ráyè ṣe nìyẹn. àwọn tó lè ṣe ń gbà tó wà nú ayé nìyẹn. tí wàá jẹ nígbẹ̀yìngbẹ́yìn tọmọ rẹ tún máa jẹ tí àrọ́mọdọ́mọ mẹ́ máa jẹ àní mo sọ̀rọ̀ nípa àwọn ọ̀ka ènìyàn. kí n tó kúrò lábala ẹ̀tún gbọ́sẹ́ gbogbo ọ̀nà pátá ni kò gbàdé ọ̀dọ̀ Ọlọ́run aṣẹ̀dá. ayé níkà ayé burú gan ni kẹ́. mo ti fẹ́ kúrò ní abala àkọ́kọ́ yẹn lórí ètò Oruomeniowo báyìí. àwọn ọlọ́gbà ayé nìkan làgbékalẹ̀ ilé yẹn.